Fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Àánú Júdà dé ọ̀dọ̀ rẹ. Amen. Ẹ̀mí rẹ ò ní ṣòfò. Àmín Jésù. Ẹ̀mí àwọn ọmọ rẹ ò ní ṣòfò. Àmín Jésù. Ìwọ tí mò ń wò tó ń ṣàmì ní agbára Ọlọ́run. Lọ́wọ́ ìdájọ́ ẹni tó ti gbé ọ̀dọ̀ rẹ̀ rí. In the name of Jesus. Ní abẹ́ ìdí ẹni tó la ọ̀dọ̀ rẹ̀ kọjá, àánú tú ọ lẹ̀. Àmín Jésù. Okùn àìfojúrí ọ̀já ìnira tó so ọ́ mọ́ ògo ìyá rẹ̀ tó ní ìwà àti ìyá rẹ̀ ó pín ògo kan náà, ọ̀run tú ọ sílẹ̀. Àmín Jésù. Okùn àìfojúrí tó so ọ́ mọ́ ìnagijẹ ilé yín tó so ọ́ móríkì ràn lórúkọ Jésù, àánú tú ọ sílẹ̀. Àmín Jésù. Lọ́wọ́ ogun àṣìyà ìjọ tí o kórí bọ̀bẹ̀ tí wọ́n gba èyí tó dánú ayé rẹ̀ kó, àánú dá ọ padà. Àmín Jésù. Àánú gbogbo rẹ̀ padà. Àmín. Àánú gbogbo rẹ̀ padà. Àmín Jésù. Ní ẹnu ọ̀nà àbáwọlé àti àbájáde ibi tó ń gbé, níbi tí wọ́n ti ń bọ́ aṣọ lálọ́rùn rẹ̀, iná labẹ̀ kọjá. Àmín Jésù. Pariwo pé ẹnu ọ̀nà àbáwọlé àti àbájáde. Ẹnu ọ̀nà àbáwọlé àti àbájáde. Inú ilé tí mò ń gbé. Inú ilé tí mò ń gbé. Ibi tí mo ti ń ṣòwò. Ibi tí mo ti ń ṣòwò. Ilé ìwé tí ọmọ mi ń lọ. Ilé ìwé tí àwọn ọmọ mi ń lọ. Tí ẹbọra ti ń bọ́ aṣọ lálára mi. Tí ẹbọra ti ń bọ́ aṣọ lálára mi. Àti lára ọmọ mi. Àti lára ọmọ mi. Iná labẹ̀ kọjá. Iná labẹ̀ kọjá. Jẹ́rìí ara rẹ̀. Jẹ́rìí ara rẹ̀. Jẹ́rìí ara rẹ̀. Jẹ́rìí ara rẹ̀. Ẹrù àyànmọ́ tí wọ́n ti gbà lórí mi. Ẹrù àyànmọ́ tí wọ́n ti gbà lórí mi. Ní ẹnu àbáwọlé àti àbájáde. Ní ẹnu àbáwọlé àti àbájáde. Àánú gbé ẹrù àyànmọ́ mi padà. Àánú gbé ẹrù àyànmọ́ mi padà. Mo fẹ́ yìn ọ́. Mo fẹ́ yìn ọ́. Nínú èdìdí ayé. Nínú èdìdí ayé. Fàánú yọ mí. Fàánú yọ mí. Fàánú yọ àwọn ọmọ mi. Fàánú yọ àwọn ọmọ mi. Ṣàánú mi Olúwa. Ṣàánú mi Olúwa. Ṣàánú mi Olúwa. Ṣàánú mi Olúwa. Lọ́wọ́ ogun ẹnu. Lọ́wọ́ ogun ẹnu. Já mi gbà. Já mi gbà. Já àwọn ọmọ mi gbà. Já àwọn ọmọ mi gbà. Já iṣẹ́ mi. Já iṣẹ́ mi gbà. Já ìpè mi gbà. Já ìpè mi gbà. Já Nàìjíríà gbà. Já Nàìjíríà gbà. Lọ́wọ́ ogun ẹnu. Lọ́wọ́ ogun ẹnu. Ajá mi gbà. Ajá mi gbà. Ajínrere kọrin kan sí. Bàbá mo wá yìn ọ́ lógo. Èmi náà wá yìn. Ó jẹ́ káyédè mi máa lẹ̀ o. Bẹ́ẹ̀ni. Jésù mo wá yìn ọ́ lógo. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ káyédè mi máa lẹ̀ o. Ó ṣàpariwo Exodus 33:18 Olúwa ó ní mo bẹ̀ ọ́ gidigidi I beseech you show me your mo bẹ̀ ọ́ kó o dẹ̀ yìí sí báwọn nínú ìwé Lẹ́fítíkù orí 9:9 ó ní ohun tí Ọlọ́run pa láṣẹ fún yín láti ṣe rèé o tí ògo fara so there are things that is commanded by God for you to do and then the glory will appear so glory cannot be automatic so there are responsibility you take there are responsibility àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ ṣe àwọn bí ojúṣe wà tó gbọ́dọ̀ ṣe kógo tó yọ wọn yìí fún ọ̀lẹ ló bẹ́ẹ̀ ọ̀lẹ ìrógbòlù nínú Proverbs 3:35 only the wise shall inherit glory but shame is the reward of the foolish bẹ́ẹ̀ the wise àwọn ọlọ́gbọ́n máa jogún ògo Proverbs 3:35 ọlọ́gbọ́n á jogún ògo so take wisdom to carry glory àwọn ọlọ́gbọ́n àwọn tó bá gbọ́n so you must behave yourself wisely wàá gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ò ní gbé ìgbésẹ̀ òpè ò ní gbé ìgbésẹ̀ òpè nígbà tá a dé Psalm 102:16 ó ní when the Lord shall have built Zion will appear in his glory when the Lord shall have built Psalm 102:16 Olúwa yóò kọ́ Síónì so you now see that it's not for toilers ìkànnì sẹ́ni tó kàn ń ronú pé ẹ̀yin náà lógo láyé ẹ̀yin náà lógo láyé ogó sì nìdí tó fi wáyé ogbon tó bá ṣe tó bá ti rógo lò ráyé wá iṣẹ́ tí o bá ṣe tó bá rógo ń di iṣẹ́ òun ò ríṣẹ́ sí ọmọ tó bá tọ́ tí ògo ọmọ ò farahàn ò rọ́mọ tọ́ iṣẹ́ ìpè Olúwa tó lò gbà tí pé wọn bá ti mú ògo jáde ò rí pé Olúwa ṣe ìgbéyàwó tó lò ní tí ò bá ti bí ògo ìgbéyàwó òun wọn bẹ lórí orílẹ̀-èdè tá a bá wà tí orílẹ̀-èdè ò bá rí ògo orílẹ̀-èdè tí ẹ rí pé ìbẹ̀ lórí ni ìtọ́ àná gbọ́dọ̀ múra sọ́rọ̀ ara wa ẹ wo ohun tí wọ́n lọ fojú Ukraine rí káláwọn náà ti build ara wọn ṣé wọn kàn lọ rush wọn bẹ́ẹ̀ bá kò lọ́dọ̀ ẹ̀ tí a bá jọ split ta sáà àìṣèyàn mọ́ ni you overran what they are built over hundreds of years back ọgbọ́n ló ń kọ́ wa that we should also build up ourselves lẹ́yìn tí a bá ti kọ́ Síónì ló máa wọnú so ó ṣe sọ pé Lord build me Olúwa kọ́ èmi náà kọ́ àwọn ọmọ mi Ọlọ́run ò sì lè kọ́ aláìgbọràn Ọlọ́run ò lè kọ́ ẹni tí ò ṣetán àti fara rẹ̀ sílẹ̀ fún kíkọ́ ẹ̀rí Matthew 11:20-30 ó ní ẹ wá sọ́dọ̀ mi gbẹ̀yìn tó ń ṣiṣẹ́ tó ń ṣe tá a dẹrù wọlé lórí ó ní ẹ wá kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mo fẹ́ kọ́ yín nìyẹn ìgbà tó lọ rí àwọn ọmọ tó ń pẹja yẹn kí ló sọ fún wọn
ó ní ẹ tẹ̀lé mi mo á sì sọ yín di apẹja lẹ ń pa ní ìsúnmọ́ àwọn aṣọ ń di ẹni tí ó máa pa ẹja èèyàn. So it take process. ó ló pè wọ́n sí ọ̀dọ̀ ara rẹ̀ Matthew chapter 10 láti verse 1. ó pè wọ́n sí ọ̀dọ̀ ara rẹ̀ to learn values. wọ́n á kọ́ ohun tó máa jẹ́ kí ayé wọn dà. ẹlòmíì ti wà ní church látọdún mẹ́wàá kò jọ ìwọ́ kankan kò dín kankan. he doesn't want to be built. ó sàn sọ ẹ fún mi náà ló sàn sọ ìgbà wo ló sọ rẹ̀ di fún mi. Can you come to be built? jẹ́ kí n kọ́ ẹ. ní onígbàtà bá ti kọ́ sí òní àyíjọ afáràn náà. gbogbo àwọn tẹ̀ ń pàtẹ́wọ́ fún lónìí wọ́n fara balẹ̀ fún kíkọ́ ni. ayé ìwọ tó ń kọ́ ẹ̀ ṣé o fara balẹ̀ fún kíkọ́. you release yourself to be built. That's why wọ́n tó wà mẹ́rin tó ń gbénú ayé ẹ̀ṣẹ̀ tó ń wà mẹ́rin tó ń mọ́tí kiri tó ń ṣe ṣìnà kiri tó ń gbóbìnrin olóbìnrin tó ń ṣoògùn kiri tó ń ṣe gbá. ẹ̀bẹ̀ rí báwọn yẹn ṣe ń bẹ́rí àwọn ọmọ ọlọ́mọ káàkiri wọn ni wọ́n ń gbóògùn wọn wá gbogbo ẹ̀. bí Dubai ṣe dé Dubai ni orí mélòó lèèyàn máa bẹ́ kó tó di pé ó di Dangote. orí mélòó fẹ́ bẹ́ kó tó di irú àwọn tí gbogbo ayé ń pàtẹ́wọ́ fún àwọn ṣe ṣúgà báàgì àbí ṣúgà báàgì àbí orí mélòó lèèyàn fẹ́ bẹ́ ń bẹ́. bákan bẹ́ẹ̀ rí gbogbo ìlú kan tán. you don't sound necessary. ló wà bẹ́yẹn fẹ́ fàyè fún Jésù mọ̀ pé òun gbé ayé ẹ̀ṣẹ̀ mọ̀ pé ayé tó ń gbé ọ̀dà ó sì sọ pé Jésù Olúwa mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ èmi ò sí ní ipá láti gba ara mi Olúwa wá gbà mí ẹ wá ṣàánú mi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ mímọ́ ẹ fún mi ní orúkọ tuntun ẹ fún mi ní ọkàn tuntun ẹ fún mi ní ayé tuntun mo fẹ́ dé ìjọba ọ̀run mi ò fẹ́ lọ́run àpáàdì ẹ ṣàánú mi ẹ wó mi palẹ̀ kẹ́ tú mi mọ́ mo ti ṣẹ̀yìn ẹ ṣàánú mi mo ti ṣe ọmọ aráyé ẹ ṣàánú mi mo ti ṣe àwọn ẹbí mi ẹ ṣàánú mi mo ṣe àwọn ọmọ mi mo ṣe aya mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mo ṣe ilé iṣẹ́ tí mo bá ṣiṣẹ́ ẹ ṣàánú mi ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ mí ẹ gbà mí ẹ fún mi ní ọkàn tuntun mo ṣetán láti bá yín rìn àmín gbàdúrà gbogbo ẹ̀ ń tàjọ pàdé ní ìdájí kùtù yìí wàá rí Ọlọ́run wàá rí Ọlọ́run gbogbo ohun tí o ṣe tèmi náà ṣe tó bí Ọlọ́run nínú Olúwa kó dáríjì kó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá kó fi ẹ̀jẹ̀ rẹ̀ gbà wá ó di tuntun ó dé ìjọba ọ̀run sọ pé àmín sọ pé àmín gba àdúrà kan yìí kó máa sọ fún Ọlọ́run kó máa pariwo ògo ni mo ń bọ̀ sọ kó máa pariwo ibi tí mo ṣubú sí lánàá tó gò mí sọnù àánú wá mi rí mbẹ kí ẹ sì dá ògo mi padà ibi tí mo ṣubú sí lánàá tí ògo ṣubú tó sọnù mọ́ mi lọ́wọ́ àánú wá mi rí mbẹ ẹ dá ògo mi padà kó lo Psalm 51 túnra mú gbogbo ẹni tí ń ṣàmì gbogbo ibi tó ti jò dànù Olúwa yóò tún ọ kì sọ pé Olúwa tún mi kì ẹ̀mí mọ́ tún mi kì mo ti jò dànù ẹ ṣàánú mi ẹ tún mi kì nínú ìwà mímọ́ ẹ tún mi kì nínú ọ̀rọ̀ Ọlọ́run ẹ tún mi kì nínú àdúrà ẹ tún mi kì nínú agbára ẹ̀mí mímọ́ ẹ tún mi kì nínú ọgbọ́n Ọlọ́run ẹ tún mi kì nínú àṣírí ẹ tún mi kì nínú òye Olódùmarè ẹ tún mi kì nínú ìfẹ́ àwọn ará ẹ ṣàánú mi gbogbo bí tí mo ti ń jò dànù ẹ ṣe ojú mi sí ẹ ràn mí lọ́wọ́ aṣogun mi dà àṣẹ ahọ́n mi dà ìríran ojú mi dà òróró agbára dà ẹ dà lé mi lórí fi àánú bá yàn mọ́ mi fi àánú bá yàn mọ́ mi lò fi àánú bá àyíká mi fi àánú bá àyíká mi lò ẹ tẹ ìdájọ́ mọ́lẹ̀ ẹ tẹ ìdájọ́ mọ́lẹ̀ ẹ tẹ ègún mọ́lẹ̀ ẹ tẹ ègún mọ́lẹ̀ ẹ̀yin ègún àti èpè tó ń jà ní ìran mi tó ń jà ní ìran mi tó ń jà ní ìran mi tí ò já àwọn ọmọ ológo dìde tí ò já àwọn ọmọ ológo dìde ẹ̀jẹ̀ Jésù tẹ̀ mọ́lẹ̀ ẹ̀jẹ̀ Jésù tẹ̀ mọ́lẹ̀ ẹ̀jẹ̀ Jésù tẹ̀ mọ́lẹ̀ ẹ̀jẹ̀ Jésù tẹ̀ mọ́lẹ̀ ẹ wò mí sàn Olúwa ẹ wò mí sàn Olúwa níbi tí mo ti fara pa gbogbo ìfarapa tí ipá mi ò ká tí ipá dókítà ò ká Jésù wá wò mí sàn olùwòsàn òde ọ̀run wá wò mí sàn òróró Gíleádì wá wò mí sàn ẹ fún mi ní àgọ́ ara tuntun ẹ fún mi ní àgọ́ ara tuntun ẹ dá òróró tuntun lé mi lórí ẹ ṣe ojú àánú wò mí náà ẹ rán ìgbédìde sí mi ẹ pa mí lẹ́rìn lóṣù yìí lórí ọmọ ẹ pa mí lẹ́rìn lọ́sẹ̀ yìí ẹ pa mí lẹ́rìn màá yìn yín Olúwa màá sì gbé yín ga àmín. lánàá mo
láyé àdúrà mẹ́ta mo ṣe. Mo sọ nípa àdúrà àkọ́kọ́ nínú Exodus 33 verse 13. Olúwa fi ọ̀nà rẹ̀ hàn mí. Mo sọ pé ọ̀nà àkọ́kọ́ tí ọ̀run fi hàn yẹn ó ní ọ̀nà ìmoore, ọ̀nà ìdúpẹ́, ọ̀nà yìnyín Ọlọ́run. A sì yànnà náà díẹ̀ nínú àwọn ọ̀nà ìyìn Ọlọ́run àti àwọn irúfẹ́ àwọn tí ó yàn Ọlọ́run. Mo wá tún sọ fún ọ àdúrà kejì Mósè ní Exodus 33 ní ẹsẹ̀ 15 bẹ̀. Ohun tó bí Ọlọ́run ni wípé Olúwa jẹ́ kí wà láàyè rẹ ṣáájú mi lọ. Mo sì sọ fún ọ wípé ayé yìí ò ṣe é dágbé. Psalm 74 verse 20 oníjúbà májẹ̀mú rẹ Olúwa nítorí ibùgbé ayé yìí ó kún fún ibùgbé ìkà, oníbùgbé ìkà la wà yìí. So ayé tá a wà yìí ó kọjá ibi tí 1+1 ti máa ń jẹ́ 2, ó kọjá ibi tí 10 times 10 ti máa ń jẹ́ 100. Gbogbo ìṣirò ayé yìí kò lọ bí ti classroom ṣe ń lọ. Ayé yìí fún rẹ̀ kò ní definition, ọ̀run ni wọ́n ti ń define wa. Ìdínú ó nílò Ọlọ́run ṣámṣám àti ìwà láàyè rẹ̀. Mo sọ fún ọ́nù Sakara chapter 1 Bíbélì wípé ó fi ìwo 4 hàn mí láti verse 18. Èmi sì ń dúpẹ́ ó ní kí n mọ̀ ké síbẹ̀, ó ní á fi ire kún ìlú mi. Mo bá ń ké ni mo sì ń ké mò ń yọ̀. Ó ní tajú káwọn, ó ní kí n wo ìwo 4, àwọn ìwo tí ò jẹ́ kí Júdà gbé orí sókè, àwọn ìwé tó tẹni mọ́lẹ̀ tó rìn ní mọ́lẹ̀, àwọn agbára téèyàn ó sùn tí ó mọ rìnyàn mọ́lẹ̀ téèyàn ò sì ní rí tí ń rìnyàn mọ́lẹ̀. Béèyàn bá rí orúkọ Jésù pé tí ọ̀rẹ́ mi mọ̀ pé tí ò rí ẹ̀jẹ̀ Jésù pé bí ó bá ṣọ́ra ó lè jí kó mọ́ lè dájí o. Wọ́n mọ rìn àwọn agbára rìn ní mọ́lẹ̀. Ó ní ìwo 4 wọn ò jẹ́ kí Júdà ò gbé rí. Ó ní mo wá rí gbẹ̀nàgbẹ̀nà 4 ó ní wá bẹ́ ìwo orúkú dànù wo ayé wá tẹni mọ́lẹ̀. Gbàtàdé chapter 2 Sakaraya ó ní ìyẹn ó mú tèpúlù ayé dání. Ó lóun fẹ́ lọ wọn odidi ìlú kan. Ó lóun fẹ́ lọ wọn Jerusalem ìlú àlàáfíà Jerusalem ìlú ìsinmi. Ó lóun fẹ́ lọ wọn ìbú rẹ̀. Olúwa ní ẹ sọ fún kọ́mọ wọn o. Ó ní èmi màá jẹ́ òdi iná yí Jerusalem. Ó ní màá sì kún fún ọrọ̀ àti àwọn ohun mèremère. Èmi ni màá ṣòdi iná yí ká. Sọ pé Olúwa ṣòdi iná yí mi ká. Ṣòdi iná yí mi ká. Ayé ò gbọ́dọ̀ wọ̀n mí o. Wọ́n gbọ́dọ̀ rí ọmọ mi wọ̀n. Òdiwọ̀n òkùnkùn lórí mi. Ká kúrò pẹ̀lú iná. Òdiwọ̀n òkùnkùn lórí àwọn ọmọ mi. Ká kúrò pẹ̀lú iná. Àròkò mọ́ jù báyìí lọ. Àròkò mọ́ rogolo. Àròkò bó bá ga ó padà wálẹ̀. Àròkò mọ́ rí ògolo. Nínú ayé àwọn ọmọ mi. Ẹ̀mí mọ́ kàdà. Kájóná. Ó ní sọ fún kọ́mọ wọn o. Ìpín Jerusalem kì í ṣe ìpín wíwọ̀n. Kì í ṣe wíwọ̀n rárá. Ó wá sọ fún wípé èmi ni màá jẹ́ òdìná yìí ká. Ẹnìkan ń ṣàmì òdìná yí ọ ká. Àmín Jésù. Òdìná yí ọ ká. Òdìná yí ọ ká. Àmín Jésù. Ìwọ náà ṣe parọ́ pé ìlà tí wọ́n kọjá nínú ìran wa. Májẹ̀mú àánú mú èmi kọjá rẹ̀. Mú àwọn ọmọ mi kọjá rẹ̀. Ṣé wàá sọ bẹ́ẹ̀ nú àdúrà? Bàbá ní orúkọ Jésù. Ìlà tí wọ́n kọjá nínú ìran tí mo ti jáde. Májẹ̀mú àánú mú èmi kọjá ìlà tí wọ́n kọjá. Ìlà tí wọ́n kọjá nínú ìran wa. Ọjọ́ orí tí wọ́n kọjá. Wọ́n ní wọ́n máa ń kún 50 wọ́n kún 60. Àṣeyọrí tí wọ́n kọjá, ìlú tí wọ́n kọjá. Wọ́n ní wọ́n travel out nínú ìran tí. Wọ́n ló lóye báyìí ni wọ́n gbọ́dọ̀ ní báńkì nílùú tí. Jésù Olúwa wa mo gbàdúrà fún ọ. Ìlà tí wọ́n kọjá ní ìran rẹ ìwọ lọ́kọ̀ọ́kọ́ kọjá rẹ̀. Àwọn ọmọ rẹ̀ kọjá rẹ̀. Àwọn ọmọ rẹ̀ kọjá rẹ̀. Àwọn ọmọ rẹ̀ kọjá rẹ̀. Nígbà tá a dé Zakara chapter 3 bẹ́ẹ̀ ló wá ní àti ìwo àti olùwọ̀n tí ń wọ̀n nǹkan o. Ó ní àwọn yẹn tó wá kéré. Ó ló fi olórí àlùfáà hàn mí. Sátánì fúnra rẹ̀ ó dúró ní ọwọ́ ọ̀tún ẹ̀. Ó bá gbé aṣọ ìrìwọ̀ pé ó dá nǹkan mọ̀. Ewu lẹ́sìn rí tẹ̀sí pariwo. Ẹni tó mú ìwọ̀n dání, ẹ tó mú tèpúrùlù ayé dání lẹ́sìn sọ. Èyí tí ń bẹ́ ńlẹ̀ jù bá wọn. Wọ́n ní òun fúnra ẹ̀ dìde. Ẹ̀sà bí ẹ bá dá òkùnkùn dó níbì kan yóò tún dìde ń bọ̀ mí. Ẹ mọ́ gbàgbọ́ wípé torí pé o ti ń rẹ́rìn ní ìsìnkú ẹ̀rín ọ̀kalẹ̀ àfi bó Ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀. That is why mọ́ lọ gbẹ ẹ̀rín bì kankan ẹ̀rín òun lè kalẹ̀. Mọ́ lọ bá wọn gbowó bì kankan owó òun lè kalẹ̀. Mọ́ lọ bá wọn gba ọmọ bì kankan ọmọ òun lè kalẹ̀ o. Mọ́ lọ bá wọn gba àásìkì bì kan kò ní kalẹ̀ o. Chapter 10 verse 22 ìwé òwe ìbùkún Olúwa nìkan ṣoṣo ní múni là láì fi làálàá kún. Mo gbàdúrà
ẹni sàmì tí mò ń wò yìí Jésù olùgbàlà. àṣeyọrí tí wọ́n ń ṣe nù ràn rẹ ìwọ ló kọ́kọ́ ṣe Àmín Jésù. kọ́ pé àṣeyọrí tí wọ́n ń ṣe Àṣeyọrí tí wọ́n ń ṣe ní ìran mi ní ìran mi. ẹ mú èmi kọ́kọ́ ṣe Ẹ mú èmi kọ́kọ́ ṣe. ẹ mú àwọn ọmọ mi kọ́kọ́ ṣe Ẹ mú àwọn ọmọ mi kọ́kọ́ ṣe. ẹ gbàdúrà ká tó parí Bàbá ní lónìí orúkọ mọ̀ Jésù, sọ bẹ́ẹ̀ àṣeyọrí tí àṣeyọrí tí wọ́n wọ́n ń ń ṣe ṣe ní Ah! ìran mi Ẹ̀mí mọ́ mú mi ṣe, mú aya mi ṣe, Ẹ̀mí mú mọ́ ọmọ mú mi mi ṣe, ṣe mú o. ìpè mi ṣe, mú ìpín Ẹ̀mí mi ṣe, mọ́ mú mi ṣe, mú àwọn ọmọ mi ṣe, mú Bàbá aya mi àṣeyọrí tí ṣe. wọ́n ń ṣe nínú ìran mi Ẹ lórúkọ ṣàánú Jésù, mi, ẹ ẹ̀mí mú mú mi ìpè ṣe. mi ṣe o. Ẹ má ràn mí lọ́wọ́, mú mi ṣe. Àṣeyọrí tí wọ́n ń ṣe ní ìran Ẹ mi. má fún mi ṣe. Ọlọ́run àánú gbà mí. Ọlọ́run àánú mú mi ṣe. Ẹ ṣàánú mi, ẹ Júdà mú mú mi ṣe. Thank Jésù you, Father. Olúwa wa. Àmín. Ó mo bá ayé rẹ sọ̀rọ̀ In the name of ìrìn àjò Jesus. tó o fẹ́ lọ yìí ò ní rá sójú Àmín ọ̀nà Jésù. mo tún sọ lẹ́ẹ̀kan sí ò ní rá o Àmín. ò ní rá Àmín. ò ní rá Àmín. ọmọ rẹ ò ní rá Àmín. ìrìn àjò tó ń lọ yìí kò ní rá Àmín Jésù. kò ní rá Àmín. má jẹ̀mú àánú ò ní jẹ́ ó rá Àmín Jésù. ṣe bẹ́ẹ̀ fún wa Àmín. mo bẹ̀bẹ̀ pé kí wà láàyè Olúwa kó bù ọ́ mọ́lẹ̀ Àmín Jésù. ayé rẹ fúnra rẹ yóò mú ògo jáde Àmín Jésù. ayé àwọn ọmọ rẹ yóò mú ògo jáde Àmín. ṣe bẹ́ẹ̀ fún wa Àmín. gbèsè tó jẹ yìí wọ́n ní wọn ó fàwé gbèsè Àmín náà yà Jésù. ẹ̀mí mọ́ fàyà Àmín. sọ pé Olúwa fà Olúwa ìwé gbèsè yà Olúwa fa ìwé gbèsè yá. ẹ̀mí mọ́ fa ìwé gbèsè Ẹ̀mí yà mímọ́ fa ìwé gbèsè yá. Ọlọ́run àánú fa ìwé gbèsè Ọlọ́run yà àánú fa ìwé gbèsè yá. àwọn tó jẹ mí lówó tí ọ̀sán Àwọn tó yìí jẹ mí lówó tí ò san ẹ yìí. fipá mú wọn Ẹ fipá mú wọn. ẹ jẹ́ wọn wá san Ẹ jẹ́ wọn wá mo san. gbàdúrà In fún the name wọn of Jesus. wàá rí ògolo Àmín Jésù. wàá rí ògolo Àmín. á sì kí rẹ Jésù wọn ní Olùgbàlà. gbọ̀n dànù Àmín Jésù. ṣe bẹ́ẹ̀ fún wa In the name of gbogbo àlejò tí ń gbé orí òrùlé rẹ Jésù. iná já wọn bọ́ Àmín Jésù. iná jábọ́ Àmín. iná jábọ́ Àmín. iná jábọ́ Àmín. iná jábọ́ Àmín. sọ pé àlejò Àlejò tí ń gbórí òrùlé tí ń mi gbórí òrùlé mi. iná já ọbọ Iná já ọbọ. iná já ọbọ Iná já ọbọ. ẹyẹ ayé Ẹyẹ ayé tí ń torí mi tí ń fò torí mi ní aago fò kan òru ní aago kan òru. iná já ọbọ Iná já ọbọ. iná já ọbọ Iná já ọbọ. ológbò tí ń ké bí Ológbò tí ń ké ọmọdé bí ọmọdé. ọfà wọ̀ ọ́ lára Ọfà wọ̀ ọ́ lára. ó yá kú dànù Ó yá kú dànù. iná yí mi ká Iná yí mi ká. iná yí mi ká Iná yí mi ká. ẹ̀jẹ̀ Jésù bò mí Ẹ̀jẹ̀ mọ́lẹ̀ Jésù bò mí mọ́lẹ̀. ìdáǹdè Jésù Ìdáǹdè Jésù farahàn farahàn lórí àwọn ọmọ lórí mi. àwọn ọmọ mi. Lórí àyànmọ́ mi. Lórí àyànmọ́ mi. Àmín. Àmín. gbàdúrà fẹ́yìn tẹ́ wà lọ hospital In the name of Jesus. ọ̀la ni ọjọ́ ìjìyà Jésù tó wọlẹ̀ tí wọ́n kàn mọ́ igi tí ó sì kú Jésù mọ̀ kú Bẹ́ẹ̀ni sà, ó kú, ó kú. kì í máa ṣe pé ó fèǹtì Rárá. Jésù mọ̀ kú ni Ó kú. nítorí tèmi nítorí tiẹ̀ ká lè jẹ ẹ o gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́sípítù tẹ́ ń jẹ̀rora tẹ́ wà nù ìnira tí ẹ̀jẹ̀ yín ò tó tí kíndìnrín yín ti wọ wàhálà tí ọkàn yín ò ṣiṣẹ́ dáadáa tí ìfúnpá yín ń lọ òkè tó ń lọlẹ̀ Olódùmarè kó yọ sí yín Àmín Jésù. kó yọ sí Àmín. ẹ ó yìn lọ. Àmín. Àná mò ń sọ fún ọ wípé ẹ̀jẹ̀ ti orí Jésù jáde ibi kẹta tí ẹ̀jẹ̀ ti jáde lára Jésù ó ní ẹ̀yìn Jésù Matthew 27:26 wọ́n ní wọ́n sì fi ẹgba àwọn Róòmù náà ẹgba àwọn Róòmù wọ́n sì fi nà ẹgba àwọn Róòmù sì burú o wọ́n máa ń sìn pẹ̀lú ohun olóró ni àwọn nǹkan agúnnilára wọ́n fi abẹ sìn wọ́n fi nǹkan gádàgádà irin sìn tí wọ́n bá ti sọ mọ́yàn báyìí yóò wé mọ́yàn lára wọ́n wàá fà á bí wọ́n bá ti ń fà bọ̀ ní àwọn ẹran ara náà tí kìíní ọmọ fa gbogbo ẹ̀ bọ̀ wọ́n dẹ̀ na Jésù ní 39 mọ́kàndínlógójì wọ́n ní abójú rẹ̀ jẹ́ ju ti ẹnikẹ́ni lọ. Bíbélì wa sọ fún wa nínú Isaiah 53:5-6 ó ní nípa iná rẹ̀ ni a mú wa lára dá iná rẹ̀ la fi mú wa lára dá so ẹ̀jẹ̀ tú jáde ní ẹ̀yìn Jésù ẹ̀jẹ̀ tú jáde ní ara Jésù nítorí ìmúláradá tiwa gbogbo ẹni tí ó bá rí ìwòsàn láyé abájọ àwọn dókítà ní àwọn mọ̀ ń gbìyànjú mọ̀ ní wọn lọ́lọ́ ní mọ̀ ń wò ní sàn wọn lọ́lọ́ àṣé nǹkan ẹ̀mí láìsàn àṣé odidi ẹ̀mí kan ni wọ́n ń pè láìsàn tí ẹ bá fẹ́ gbà mí gbọ́ ẹ lọ wo Luke chapter 13 yẹn láti verse 6-10 yẹn àbí wọ́n ní obìnrin yẹn tó wà ní synagogue wọ́n ní Jésù sì débẹ̀ wọ́n ní ó ní ẹ̀mí àìlera ọdún 18 ẹ̀mí àìlera ẹ̀mí yẹn sì ti tẹ̀ tán ẹ̀mí àìlera tí ò bá gbà yẹn gbọ́ ó wo Mark chapter 5 ní 25-31 wọ́n ní obìnrin yẹn olówó ni onísun ẹ̀jẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀ wọ́n ló ti ná gbogbo ohun tó ní fún oníṣègùn ara rẹ̀ ò sì dá mọ́ ó ní owó gbogbo ti tán báyìí ẹ̀jẹ̀ ń lọ fi ọwọ́ kan ìṣẹ́ tí a sọ mi ò gbọ́dọ̀ súnmọ́ òfin sọ pé kò gbọ́dọ̀ wọrú ibi tó wọ̀ yẹn kò gbọ́dọ̀ wọ àárín èrò kò gbọ́dọ̀ fọwọ́ kan ẹni nítorí ipò tó wà òfin ò gbà ó bírèkì gbogbo òfin sá ó bírèkì gbogbo òfin ó ní máa fọwọ́ kan ẹ̀ṣẹ̀ tí a sọ wọ́n ní Jésù tẹsẹ̀ dúró ó ní kinní kan ti ṣẹlẹ̀
ó ní àṣẹ ti ti ara mi jáde sára ẹnìkan. Pétérù ni ẹ mọ́ sọmọ gbogbo wa là ń rọ́ sí yín, èmi gan dì í mú báyìí ni mo gbá yín mú látẹ̀yìn báyìí ni. Ó ní gbígbá mú nǹkan kò sí nǹkan bẹ́ẹ̀. Ó ní ìgbàgbọ́ ti fọwọ́ kàn mí, ẹni ìgbàgbọ́ ti fọwọ́ kàn mí, àṣẹ ti ti ara mi jáde sí lára. Ẹnìkan ṣàmì àṣẹ Jésù nípa ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ ní Kàfárì ó yá kó wọ ara rẹ̀. Àìsàn apani ara rẹ yìí ó yá kó gbẹ. Sọ pé àìsàn gbẹ. Àìsàn gbẹ. Àìsàn panipani. Gbẹ lára mi. Gbẹ lára ọmọ mi. Èmi ò ní sọmọ nù. Wọn ò ní bá mi sin ọmọ yìí. Èmi ò ní mọ bójì ọmọ. Gbogbo àìsàn kọ́ọ̀fì. Gbogbo àìsàn gúlegúle. Ìwọ àìsàn àbàmì. Ìwọ tó ń rìn lára mi wọ̀lọ̀wọ̀lọ̀ bí ejò. Ó yá sán jáde. Ẹ̀jẹ̀ ti dé. Ẹ̀jẹ̀ ìwòsàn. Ó ti dé o. Ẹ̀jẹ̀ ìwòsàn. Ó ti dé o. Mo di òmìnira. Àwọn ọmọ mi di òmìnira. Àìsàn yìí ò ní pa mí. Mo borí rẹ ìwọ àìsàn. Mo borí rẹ ìwọ àìsàn. Àṣẹ ìwòsàn wà. Àṣẹ olùwòsàn wà. Àṣẹ àdániláre wà. Gbogbo ẹni tí a jọ pàdé láàárọ̀ yìí. In the name of Jesus. Gba aṣọ ìwòsàn. Àmín Jésù. Gba aṣọ ìwòsàn. Àmín. Awolẹ̀ rẹ sàn. Àmín. Awo orúkọ rẹ sàn. Àmín Jésù. Awolé ọmọ rẹ sàn. Àmín. Awo àyànmọ́ rẹ sàn. Àmín Jésù. Awo àkọ́bí rẹ sàn. Àmín. Ìmísí àtòkè wa, ọ̀run àwọn ọ̀run. Ṣíṣí ni ìbùkún ọ̀run. Bí ọ̀run ò bá ṣí, ìbùkún ọ̀run ìwáyé. Bí ọ̀run ò bá ṣí, ìbùkún ọ̀run ìwáyé. Bí ọ̀run ò bá ṣí, àdúrà ayé ìdọ́run. Ìdáhùn yìí tòkè wá àfi bí ọ̀run bá ṣí. Ó ní Olúwa ṣí ọ̀run. Lónìí, in the name of Jesus. Ní ọjọ́rú ọ̀run ó ṣí o. Àmín Jésù. Ọ̀run àánú ó ṣí o. Àmín Jésù. Ẹ̀ẹ̀méje lọmọkùnrin yẹn lọ. Ó lóun rí nǹkan kan. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀keje ó ní mo rí kinní kan bí ọwọ́ ènìyàn ní ọ̀run lójú òfurufú. Ó ní ẹ sọ fún Áhábù kójó bẹ̀rẹ̀. Àrùn ti ṣínú. Ó ní bí ò bá sáré òjò pàdé lé ní. Òjò tí ọ̀rọ̀ látọdún bíi 3 àbọ̀. Ẹ mọ̀ tàn mí. Ọ̀run ṣíṣí ni o. Ìdínú bí ègún ọba parí ọ̀run ó ṣí. Àṣepé ọ̀run fúnra ẹ̀ máa ń ti ọ̀run fúnra ẹ̀ máa ń ti ọ̀run. Ó ní tí n bá ti ọ̀run tí òjò bá rọ̀ tí àwọn èèyàn mi tá à ń porúkọ mi. Tọ́ bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá gbàdúrà ó ní màá gbọ́ màá tún ṣí. Àṣé èèyàn kan ṣoṣo gan nípa láti tì. Ó ní ẹjọ́ ẹ fún mi ní láísẹ̀nsì mo ti ọ̀run máwọn èèyàn wọ̀nyí. Kò ní sí òjò tàbí ìrì láti bẹ̀ fún àwọn ọdún wọ̀nyí tí a lè dárúkọ. Ó dẹ̀ sọ kọ́rọ́ sápò ó dẹ̀ bá tiẹ̀ lọ. Fún ọdún 3 àbọ̀ òjò sì kan sílẹ̀ tó. Ó ti gbọ́ authority níbi tó ga. Ta ló gbọ́ authority tó ti ọ̀run mọ́ ọ? Jésù Olùgbàlà. Ta ló ti ọ̀run àánú mọ́ gbogbo ọmọ ìyá rẹ̀? Jésù Olùgbàlà. Ta ló ti ọ̀run àti lọ́kọ mọ́ yín? Ta ló ti ọ̀run àti bímọ mọ́ yín? Ta ló ti ọ̀run ẹ̀mí gígùn mọ́ yín? Ta ló ti ọ̀run ìrànlọ́wọ́ mọ́ yín? Ta ló ti ọ̀run àánú mọ́ yín? Kí ló dé tí ẹ fi ń ṣiṣẹ́ bí erin tẹ̀ ń jẹ̀jẹ̀ lérí? Mo dúró mo sì béèrè ní ọwọ́ Ọlọ́run fún àánú Júdà ní òní gangan. Ọlọ́run ní ọ̀sẹ̀ tí Jésù jìyà tó kú tó tún jíǹde yìí. Mo lo àṣẹ májẹ̀mú náà. Ó yá ọ̀run rẹ̀ ṣí. Àmín Jésù. Ó ṣí padà. Àmín. Ọ̀pọ̀ ọ̀run mi ṣí padà. Ọ̀run mi ṣí padà. Ọ̀run àánú ṣí fún mi. Ọ̀run àánú ṣí fún mi. Ọ̀run ìrànlọ́wọ́ ṣí fún mi. Ọ̀run ìrànlọ́wọ́ ṣí fún mi. Ọ̀run àánú ṣí fún mi. Ọ̀run àánú ṣí fún mi. Ọ̀run ìrànlọ́wọ́ ṣí fún mi. Ọ̀run ìgbédìde ṣí fún mi. Ọ̀run ìgbédìde ṣí fún mi. Ọ̀run ìrànlọ́wọ́ ṣí fún mi. Ọ̀run ìrànlọ́wọ́ ṣí fún mi. Àmín. Àmín. Mo máa ń sọ ní àná nípa ìjẹ tó ti agbárí jáde ní John 19:2. Àwọn sọ́jà ni ló dábìrà ń bẹ̀ wọ́n lọ ṣe adé ẹ̀gún wọ́n fi dé ọba àwọn ọba lórí wọ́n fi dé ọba àwọn ọba lórí. Ẹ̀jẹ̀ tú jáde ní agbárí Jésù kó lè pa ègún àti èpè tí ń bẹ lórí ọmọ aráyé rẹ̀ kó lè gbé ìdájọ́ kúrò. Èmi ò mẹ́ni tí ń bẹ lábẹ́ ìdájọ́ o ṣùgbọ́n ìjìyà Jésù ikú àti àjíǹde rẹ̀ ó ti gbé ìdájọ́ kúrò. Zephaniah chapter 3 verse 18 ó ní mo mú ìdájọ́ rẹ̀ wọ́n ni kúrò. Ó ní mo gbé ìdájọ́ kúrò lórí rẹ̀. Ayé wà ní abẹ́ ìdájọ́ sá. Ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ ní ìgboro ẹ ṣé yẹn ò tó dájọ́ gan. Ẹni tó dédé gbé orí girlfriend ẹ̀ lórí kó wá kí òun dẹ̀ bẹ̀ lórí wọn
àti ìyá ẹ̀ wọ́n ti bẹ̀ẹ́ ọmọ ọlọ́mọ lórí tí ìyá kan bí àbí àwọn tí ó ń lọ sí ìrìn àjò jẹ́jẹ́ wọn tí wọ́n kó ní inú tírẹ́ẹ̀nì tí wọ́n kó wọnú igbó lọ fún àwọn tí wọ́n yìnbọn pa ọmọ medical doctor tó fẹ́ travel tó ti gba gbogbo document láti travel out láti lọ máa ṣiṣẹ́ medicine nílùú òyìnbó tó díẹ̀ pé ọ̀sẹ̀ yẹn náà ni wọ́n pa mọ́nú tírẹ́ẹ̀nì ẹ wá lẹ́jẹ̀ yẹn ò ní fọ́ gbogbo nǹkan kú ẹ̀jẹ̀ ikú lẹ́ftíkù 17 level ó ní ẹ̀mí lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ lẹ́mí ẹ wọ ọdún tí Ébẹ́lì ẹ ti kú tí ẹ̀jẹ̀ rẹ̀ ò sì kú tí ò sọ pé ẹ bá ń dáríjì àwọn tó ṣẹ̀mí ìdáríjì ní tọrọ. gbẹ̀san mi ni. ẹ̀san ní mọ̀nkè gbẹ̀san mi lára àwọn tí ò jẹ́ ráyé gbé àwọn tó bẹ́ mi lórí lójijì àwọn tó fi mí gún ògùn ayé ẹ̀san lẹ́wà yé o ìnira wà ń gbòòrò that is why bẹ́ẹ̀ yóò bá jinlẹ̀ nínú Jésù kó ní ọ̀rọ̀ Ọlọ́run kó ní ìtẹ́lọ́rùn gbogbo ohun tó ń wá kò ní wá ń jọ́ kan ẹ̀ ń bá sọ̀ tí bá ń tàn ní tàn o irọ́ Ọlọ́run ṣe jákujàku báwọn o ìwà ìyàn fún rẹ̀ gbogbo ohun tó bá wá tó bá ti wá lọ́jọ́ kan sí wàá sí jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ẹ wàá jókòó sí mi. èèyàn ti lè kú dànù gẹ́gẹ́ torí ìgbéraga ti dé. ẹ̀mí ẹ̀ gan tì ọ́ síbi tí òye ó tì ọ́ sí ni tí gbogbo nǹkan tẹ̀ níjọ́ lójúmọ́. bẹ́ẹ̀ni sà. ẹ mọ̀ pé ó dídí ẹ̀mí kan là ṣe yọrí. bẹ́ẹ̀ni ó dídí ẹ̀mí ni sà. tí ó mọ̀ tìyàn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ẹ̀sìn burúkú ni tí ò ní control. ẹnìkan ń ṣàmì in the name of Jesus. ìdájọ́ ayé lórí rẹ ìdájọ́ ẹlẹ́yẹ ìdájọ́ ọ̀sán gangan ìdájọ́ òru gànjọ́ ìdájọ́ ìhòòhò tí ń bẹ lórí rẹ onílà gbé kú. àmín Jésù. mo lọ́kọ̀ ọmọkùnrin yẹn ó dẹ̀ sọ fún gẹ́ẹ̀yẹn ló ń sponsor ẹ̀ wọ àwọn parent yẹn láti kó wa wọ́n jọ wà university ni ó dẹ̀ ń sponsor ẹ̀ ó dẹ̀ ń ṣe everything ló bá parí ó dẹ̀ lọ sáfù ló bá rẹ ọmọbìnrin mi ó bá fóònù sí yẹn ó lóun nílé fẹ́ mọ́ o òun ti rẹ́ lómi tó wọn fẹ́ ẹni kò sógun nù yẹn àbí ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí sì fẹ́ ọmọ èwo wá ní kíní àṣojú báwọn èwo tó kàn ń fẹnu kọ káàkiri ó jẹ báyìí ẹnu yẹn ní kó bọ̀. bẹ́ẹ̀ ṣe pé tó bá pa ahọ́n rẹ̀ mọ́ pa ayé rẹ̀ mọ́. ibi tó gun ti ń jà wájú nù tamara yìí àmọ̀ sọyún ẹgbẹ́sà master order in engineering ó dẹ̀ dàbí conductor orí òkè láti pàdé ẹ o mi ò sọ ìtànnù ìwé fún ọ tẹ bá rí jíǹsì ẹ bó ṣe dọ̀tí oúnjẹ táwọn tó wá sórí òkè bá jẹ òní sàtì master order òní sáré báwọn lọ ra gàrí ẹ lẹ́sẹ̀ òkè kí wọ́n lè mú díẹ̀ fún kí wọ́n lè kó séǹjì lé lọ́wọ́ ṣùgbọ́n ńgbà tí àánú dé bá ti ń gbàdúrà lọ́wọ́ ní ìdájọ́ ní iṣẹ́ lórí ọmọkùnrin o báwo lẹ́yìn rẹ ló bá ṣàlàyé ọmọbìnrin kan tí àwọn jọ lọ skul tí òun ò fẹ́ mọ́ kò rẹ̀ bá rògùn pé ó kàn átà ń bí láwọn tó yá bí ni o ibi wá sọ̀rọ̀ débẹ̀ bá ṣe wọ́n sí àwẹ̀ àtàdúrà nù ọjọ́ tí àwẹ̀ yẹn máa parí báyìí ni wọ́n pè wọ́n ní yunifásitì wọn pé kí wọ́n wá gba dọ́kúmẹ́ǹtì kan bó ṣe pàdé ọmọ tí à ń wí rè tí wọ́n ríra for long ló bù lẹ́sẹ̀ so nìyẹn ni kí ló dé ìmọ̀ rí ó mọ̀ rí òun ló yẹ kó òun fẹ́ ọ the world òun sponsor òun pẹ̀lú owó àwọn òbí rẹ̀ òun ti ṣẹlẹ́dà rẹ̀ ó ló mọ̀ bẹ́ẹ̀ ó ní kò sẹ́rọ̀ ẹjọ́ ẹ ṣàánú ló bẹ̀rẹ̀ sí sunkún tó ń bẹ̀ láwọn èèyàn bẹ̀rẹ̀ sí bó ṣe wọ́ lọ tọ́lẹ́ẹ̀tì ló bọ́ kínní underwear pàǹtì ẹ̀ ló là mọ́ lórílẹ̀ mẹ́ta gbàgà ẹjọ́ sà àtinú kámpọ́ọ̀sì ń bẹ̀ yẹn ni ìpè ti wọlé pé ibi tó ti ṣe interview sí láti ọjọ́ yìí tí wọ́n ti ń wà wọ́n ti ń dúró de pé òun ni best ẹ sà ìdájọ́ burú ju bẹ́ẹ̀ ti wò lọ ẹlòmíà máa fi ìdájọ́ ṣe á ní kò sí ìdájọ́ kan bí ká ìdájọ́ ń bẹ o mọ́tàn rẹ̀ ìdájọ́ ayé ìtì ẹ̀tún wá kéré ìdájọ́ ọ̀run nínú ayérayé níbi tó yẹ pé o lè gbàdúrà pé kọ́tà rẹ̀ ọlọ́bẹ̀ ibi tá a ṣe lẹ̀ fún èṣù àtọmọgun ẹ̀ nínú ọ̀run àpáàdé ẹlòmíà tó máa fi jẹ̀wọ̀ á ní pé sẹ́yìn débẹ̀ rí ni. mọ̀mọ́ dọ̀hún kó tó gbàgbọ́ èmi ni bọ́lá bá fìbínú sọ̀hún báyìí yóò sọ̀hún kọjá náà òun tún bọ́ sọ̀run rere. bọ̀dá rẹ̀ mọ̀kàn ní sọ ntí a máa ń sọ yìí mọ̀ ju kéèyàn mọ̀ fi ntí ọ̀dà ṣàwádà ọ̀tá rẹ̀ gan ò lè gbàdúrà fún pé kọ́ lọ bí tá à ń sọ yìí èṣù ní jẹ́ ọlọ́run gan dáná bẹ̀ fún àjẹgbọ́dọ̀ rẹ̀ ni wọ́n ń wẹ́nu kúnra ìdájọ́ ayé mọ́ wọn tọ̀run kọ́ àbà bí yàn bá ti kú ìdájọ́ bẹ̀rẹ̀ ẹnìkan ń ṣàmì ìdájọ́ kúrò lórí rẹ̀ àmín Jésù. torí náà bó bá ń gbọ́ mi láàárọ̀ yìí tó ti fàyè ẹ̀ fún Jésù tó ń gbọ́ mi láàárọ̀ yìí tí ayé rẹ̀ ò bá ọ̀rọ̀ Ọlọ́run òun ṣe jáwùjáwù káàkiri ìwọ náà ló lórí àwọn tí ń dà lóru ìwọ náà ló ń bá yé àwọn èèyàn jẹ́ ń fámìlì ìwọ náà ló ń ṣépè ló ń bínú ló ń jẹ́ wọ́n mọ̀ sí nǹkan rẹ̀ àwọn èèyàn ń sá fún ọ mọ́ àwọn èèyàn ń sá fún ọ orúkọ burúkú wọ́n ń pè ọ́ ń gbòòrò ó ṣe wípé Jésù Olúwa ṣàánú mi yọ̀ǹda àánú fún mi mo fi ayé mi fún ọ gba ọkàn mi là kọrúkọ mi sínú ìwé yìí látòní lọ pè mí ní tiẹ̀
tirẹ̀. fún mi ní ọkàn Fún mi tuntun. ní ọkàn tó tún. ṣàánú mi. Ṣàánú mi. Àmín. Àmín. Gbàdúrà fún ọ. In the name of Àánú Jesus. jí ọká. Àmín Jésù. Àánú jí ọká. Àmín. Àánú jí ọká. Àmín. Ìrìnàjò tuntun Àmín bẹ̀rẹ̀. Jésù. Ayé rẹ yóò bẹ̀rẹ̀ sí wú Ọlọ́run. Àmín. Ayé rẹ yóò wú Ọlọ́run. Àmín. Gbogbo ẹ̀ṣẹ̀ ìkùgbù, ẹ̀ṣẹ̀ tí ó dàbí ẹni pé ó lè filẹ̀, ó yá kó já kúrò lára Àmín rẹ. Jésù. Ayé tuntun bẹ̀rẹ̀. Àmín. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Wà á bá Jésù rìn dópin Àmín. ayé rẹ. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Mo gbàdúrà fún gbogbo abiyamọ tó ń ṣàmì In the name of ìdájọ́ abiyamọ òkùnkùn lórí Jésù. àkọ́bí rẹ kó ré dára. Àmín Jésù. Sọ pé ìdájọ́ abiyamọ òkùnkùn Ìdájọ́ abiyamọ òkùnkùn. lórí àkọ́bí mi Lórí àkọ́bí mi. ré dànù Ré dànù. pẹ̀lú ẹ̀jẹ̀ Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Jésù. Ìdájọ́ abiyamọ Ìdájọ́ abiyamọ òkùnkùn òkùnkùn. lórí àbígbẹ̀yìn Lórí mi. àbígbẹ̀yìn mi. Lórí obìnrin Lórí ọmọ mi. obìnrin ọmọ mi. Lórí ètí ń bẹ láàrin. Lórí èyí tí ń bẹ láàrin. Lórí ọkùnrin Lórí ọmọ mi. ọkùnrin ọmọ mi. Ìdájọ́ abiyamọ Ìdájọ́ abiyamọ òkùnkùn. ṣíkú o lórí àwọn ọmọ mi. Lórí àwọn ọmọ mi. Lórí àyànmọ́ mi. Lórí àyànmọ́ mi. Ìdájọ́ òkùnkùn. Ìdájọ́ òkùnkùn. Ìdájọ́ ibi. Ìdájọ́ ibi. Ègún àti èpè. Ègún àti èpè. Mọ́ jẹ́ èèyàn. Má jẹ́ èèyàn. Ègún mọ́ra láàánú. Ègún mọ́ra láàánú. Ègún mọ́rọ̀ náà lọ. Ègún mọ́rọ̀ náà lọ. Ègún àṣetì. Ègún àṣetì. Ègún àdágbé Ègún àdágbé àdásọ. Onílòpin rẹ o. Onílòpin rẹ o. Ṣíkú olórí mi. Ṣíkú olórí mi. Ṣíkú olórí mi. Ṣíkú olórí mi. Ọ̀nà mi là. Ọ̀nà mi là. Ilẹ̀kùn ṣí fún mi. Ilẹ̀kùn ṣí fún mi. Agbé orí mi sókè. Agbé orí mi sókè. Adámiláre. Adámiláre. Amúnú mi dùn. Amúnú mi dùn. Amú ayọ̀ mi kún. Amú ayọ̀ mi kún. Àánú tí mi ò rí gbà ní. Àánú tí mi ò rí gbà ní. Tọ̀ mí wá látòní. Tọ̀ mí wá látòní. Ó yẹ jẹ́ kẹ́ni gbàdúrà wọ́n ní kó o máa sọ fọ́lọ́hun o. Ọlọ́run àánú já mi gbà lọ́wọ́ ẹni tó jù mí lọ. In the name of Jesus. Tó sì ń lo àdàbí lé mi lórí. Já mi gbà lọ́wọ́ ẹni tó jù mí lọ. Jésù. Tó sì ń lo àdàbí lé mi lórí. Mo rí pé ẹ̀ ń fa nǹkan o. Gbà o, já mi gbà lọ́wọ́ ẹni tó jù mí lọ. Tó ń lo àdàbí lé mi lórí. Ìwọ gbàdúrà òun kó lo santiri. Ọlọ́run á dìde o. Àmín. Wàá sì sọ ẹ̀rí rẹ̀. Àmín. Hallelujah. Lágbára Ọlọ́run, ohun tó sọnù mọ́ lọ́wọ́ yóò padà. Àmín Jésù. Káfárì dá padà. Bẹ́ẹ̀ni. A sọ ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Káfárì dá padà. Bẹ́ẹ̀ni. Lórúkọ Jésù, gbogbo ohun tó sọnù mọ́ lọ́wọ́ yóò padà. Àmín Jésù. Ó ṣe pariwo kó o wí pé Olúwa yí àṣìṣe àtẹ̀yìnwá mi sí ìyanu. Olúwa yí àṣìṣe àtẹ̀yìnwá mi sí ìyanu. Gbogbo agbára máa kú díẹ̀díẹ̀. Gbogbo agbára máa kú díẹ̀díẹ̀. Nínú àgọ́ ara mi. Nínú àgọ́ ara mi. Ó yá ṣòfò dànù. Ó yá ṣòfò dànù. Àṣìṣe àwọn òbí mi. Àṣìṣe àwọn òbí mi. Tó gbé mi pamọ́. Tó gbé mi pamọ́. Ẹ̀jẹ̀ Jésù gbé mi jáde. Ẹ̀jẹ̀ Jésù gbé mi jáde. Gbèsè ìran. Gbèsè ìran. Tí wọ́n ń fi akitiyan mi san. Tí wọ́n ń fi akitiyan mi san. Ọlọ́run àánú gbà mí lọ́wọ́ wọn. Ọlọ́run àánú gbà mí lọ́wọ́ wọn. Ọfà ìran mẹ́wàá. Ọfà ìran mẹ́wàá. Kí ló ń ṣe inú ẹ̀jẹ̀ mi? Kí ló ń ṣe inú ẹ̀jẹ̀ mi? Bá iná jáde. Bá iná jáde. Ẹnikẹ́ni tó ń fi ẹ̀tọ́ mi dùn. Ẹnikẹ́ni tó ń fi ẹ̀tọ́ mi dùn mí. Bàbá mi ṣẹ̀rù bà wọ́n. Bàbá mi ṣẹ̀rù bà wọ́n. Jẹ́ wọ́n sọ́lẹ̀. Jẹ́ wọ́n sọ́lẹ̀. Agbára tí a yàn tì mí. Agbára tí a yàn tì mí. Tó ń fi akitiyan mi jóná. Tó ń fi akitiyan mi jóná. Tó ń fi akitiyan àwọn ọmọ mi jóná. Tó ń fi akitiyan àwọn ọmọ mi jóná. Ẹ ṣòfò dànù. Ẹ ṣòfò dànù. Olúwa mú mi dára ní ìlọ́po mẹ́wàá ju báyìí lọ. Olúwa mú mi dára ní ìlọ́po mẹ́wàá ju báyìí lọ. Fún mi ní orí ọ̀fẹ́ tó tayọ. Fún mi ní orí ọ̀fẹ́ tó tayọ. Ọ̀pá ènìyàn búburú lórí ìpín mi. Ọ̀pá ènìyàn búburú lórí ìpín mi. Fọ́dànù. Fọ́dànù. Ìwọ fa ìbẹ̀rù. Ìwọ fa ìbẹ̀rù. Kí ló ń ṣe lára mi? Kí ló ń ṣe lára mi? Àjèjì ló jẹ́. Àjèjì ló jẹ́. Jáde. Jáde. Orí mi ò. Orí mi ò. Gba òróró tuntun. Gba òróró tuntun. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Àṣírí tí mo nílò. Àṣírí tí mo nílò. Láti mọ̀ nípa ìgbésẹ̀ mi tó kàn. Láti mọ̀ nípa ìgbésẹ̀ mi tó kàn. Májẹ̀mú àánú tù fún mi. Májẹ̀mú àánú tù fún mi. Àmín. Àmín. Ẹ wo ẹsẹ̀ Bíbélì yìí nínú ìwé Éfésù orí kìíní láti 17 to 20 yẹn. Ẹ wo ohun tó sọ ń bẹ̀. Kí ojú ọkàn yín lè mọ́lẹ̀. Kí ojú ọkàn yín lè mọ́lẹ̀. Kí ẹ̀yin kí ó lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́. Kí ẹ lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́. Ohun tí ọrọ̀ ògo ìní rẹ̀. Àti ohun tí ọrọ̀ ògo ìní rẹ̀. Nínú àwọn ènìyàn mímọ́ jẹ́. Nínú àwọn èèyàn mímọ́ jẹ́, yes. Àti agbára rẹ̀. Àti agbára rẹ̀. Tí ó tóbi. Tí ó tóbi. Jùlọ sí. Jùlọ sí. Àwa tí a gbàgbọ́. Sí àwa tí a gbàgbọ́. Gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀. Èyí tí ó ti ṣe nínú Kristi. Yes. Ní ìgbà tí ó ti fi dìde kúrò nínú òkú. Tó fi jí dìde. So the ultimate power of God was demonstrated through Jesus' resurrections. Agbára tó ga jùlọ lọ́run àtayé ni wọ́n lò yẹn. Wọ́n ní agbára tó ga jùlọ tí a fi hàn nínú ìdìde Jésù kúrò ní òkú, yes. Tí ó sì fi jókòó lé ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run. Ó di tó. To demonstrate to you the exceeding great power of heaven. Yes, sir. Tó fi hàn. The resurrection is a power display. Ẹnìkan ló ń lo agbára kí Jésù tó dé. Ẹnìkan ló ń lo ìjọba kí Jésù tó dé. Ẹnìkan wá ló wà lórí àlééfà kí Jésù. Ṣùgbọ́n nígbà tí Jésù dé,
ipá rẹ̀ borí ẹ̀ ó ń lọ káàkiri ó lọ ń fa ìjọba ẹ̀yà. Ó dé ìgbèkùn ní ìgbèkùn. Ó ń lọ káàkiri ó lọ ń fi agbára yẹn hàn. Ìdínú láàárọ̀ yìí mo sọ nípa agbára 10 tó gbọ́dọ̀ lọ wá jáde nínú àjíǹde. Agbára àkọ́kọ́ ó ní wọ́n ń pè ní agbára láti dà, power to become. John chapter 1 verse 11 and 12. Ó ní ó tọ̀ àwọn tiẹ̀ wá, ó ní àwọn tiẹ̀ gbà. Ó ní ṣùgbọ́n àwọn tó gbà la fi agbára fún láti dà. There is a power to become a result oriented person. Agbára kan wà láti dà tó yẹ kó dà. Ohun tá a ní kó wá dà láyé. Agbára kan wà. Mo ṣí Bíbélì kan fún àwọn ọmọ mi Yorùbá nínú Matthew chapter 13. Ó ní nígbà tí ènìyàn sùn verse 25. Ọ̀tá rẹ̀ wá ó gbé ipò sínú àlìkámà. Ìgbà tó dàrọ̀ ó bá tẹ̀ lọ ó dàrọ̀ ó ní gbogbo ohun tó gbìn yọ. Wọ́n lọ bá bàbá ẹ jẹ́ ká lọ fàtú. Ó ní ẹ mọ́ fàtú ẹ jẹ́ kí wọ́n dàgbà pọ̀ kí wọ́n dódọjọ́ kórè. Ẹ̀sà òkùnkùn àti ìmọ́lẹ̀ jọ máa dàgbà pọ̀ ni. Àwọn àjẹ́ àjọgbé bíi tá a fi là ní. Wọ́n ní lọ fún ọ. Let them grow together. Ó ní tẹ́ bá fẹ́ fàtú ní ìsìn ó ní ẹ fa àlìkámà náà tú pẹ̀lú epo. Ó ní ká dúró de ọjọ́ ìkórè. Ọjọ́ ìkórè dẹ̀dà ọjọ́ àjíǹde ni wọ́n pè ní kórè lọ́wọ́. So we grow together. Lọ́fíìsì yẹn jọ máa grow together ni. Àwọn tí ò fẹ́ ọ náà jókòó síbẹ̀. Wọ́n á dà nǹkan sórí iṣẹ́ ìwọ náà débẹ̀ láàárọ̀ wà á dànù etí. Ẹjọ́ ń da nǹkan ni. That is why you can't afford to be a weakling. Ẹ̀kọ́ á máa sunkún àwọn àjẹ́ ni o. Irọ́ wọ́n ń dàgbà ìwọ náà ń dàgbà. But ìkan gbọ́dọ̀ jù kan lọ. As they are growing you are growing. But your growing is in God, which is a superior growth. At the Acts of Apostles ni Paul wá sọ ní òkè lọ́hùn ní chapter 21-22. Ó ní kíni ó ní òun lòun ṣe agbẹ́tẹ̀rù fún àwọn tó pa Stephen. Ó lòun gbà sọ wọn dání. Ó ní òun náà kà sí bí wọ́n ṣe máa sọ̀kùpá dání. Ẹni tó sọ̀kùpá ní ìsìn ó ti kú. Ẹni tó sọ̀kùpá ní ìsìn ó ti wà ní Jésù ní ìsìn tó rìn káàkiri. Ó tún di ajínrere káàkiri. So má lajúlẹ̀ káwọn àjẹpọ̀ kán wá fàyè wọn fún Jésù lẹ́yìn ọ̀la. Ó ní Dáfídì ṣe ń sunkún nípa Abner nígbà tí Joabu pa. Abner was the general over a whole nation of Israel. Òun ló ń darí gbogbo ogun Israeli ní abẹ́ ìjọba Sọ́ọ̀lù for 40 years. Ìgbà tí Sọ́ọ̀lù kú báyìí ló kú pé àárín wọn rí ọba mọ́tò ní gbogbo ọmọ ẹ̀ náà ló kú. Èyí tí òkú gan Mẹfibóṣẹ́tì wọ́n ló yàrá ọmọ kékeré ọmọ 5 years. Wọ́n ní wọ́n ń gbé sá lọ ló yàrá ní 1 Samuel chapter 4 verse 4. Ní Abner bá ní pé Dáfídì lọ́lọ́ndẹ̀ ti dá májẹ̀mú ìjọba jẹ́ kó ń lọ bá Dáfídì ṣèpàdé láti dá gbogbo Israeli padà sí ọ̀dọ̀ Dáfídì. Lóhun àti Dáfídì jọ ṣèpàdé wọ́n dẹ̀ jọ sílẹ̀ nígbà tí Joabu máa dé Joabu ò sí lé bó ṣe dé báyìí ni wọ́n sọ pé Abner ẹsẹ̀ ń lọ. Ó ní Abner wo ó ní olórí ogun Israeli náà ni ó ń dẹ̀rẹ́ ṣe dísídẹ́ǹtì olórí ogun dísídẹ́ǹtì làbàdà kò sí tẹ̀ kankan ni wọ́n kàn wọnú gbó káàkiri náà. Bí Joabu ṣe bọ́ta báyìí ló ní kán lọ pé Abner fún un Abner ṣe dé báyìí wọ́n ló dẹ̀ gun Abner pa Abner dẹ̀ kú. Ẹ̀gbọ́n tí Dáfídì sọ ó ní Abner where did you die like a civilian? Ìwọ general wọ́n dẹ̀ tàn ẹ́ pa ó ní sẹ́ǹsì ni. Ó ní Abner you disappoint me. Ìwọ lọ kú bí èèyàn lásán ìwọ general fún rẹ. Ó wá ṣépè fún Joabu lọ́jọ́ náà. Ó ní ẹ̀jẹ̀ Abner ò sí lórí tèmi àti ìdílé mi àti Israeli ó lórí àtàwọn mẹ́. That was why nígbà tí Dáfídì fẹ́ kú ó fa Joabu lé Solomon lọ́wọ́. Ó ní mọ̀jẹ̀ kó fẹ́ rìn jáde láyé o kó o bá tiẹ̀ jẹ́ ni èèyàn burúkú lòun wò yẹn o. Ó bá dúró sẹ́gbẹ̀ẹ́ ó máa bá yí ẹ̀jẹ̀ ni. He killed Abner. Now Abner should not die like a chicken. Abner should not die like a civilian. A warrior. Sir, there is a power to become. Àgbẹ̀ aláti dantọ́ lọ́n fẹ́ kó dà. There is a covenant over your head. That is why gbogbo ọmọ ológo ni wọ́n máa bá jà. Òun ni wọ́n ṣe ń bá àwọn ọmọ ẹ̀yẹn jà. Wọ́n rí ògo ńlá lára wọn. Àwọn ọmọ tó máa gbé ẹwọ gbogbo àgbáyé. Ẹ wo Joseph nínú àbájá sí. Òun ló máa gbé ògo ẹbí yẹn jáde. Gbogbo ẹni tí wọ́n bá jà torí ògo rẹ̀. Tó o bá ṣàmì ẹni bọ̀jà yóò kú dànù. Sọ pé mo gba agbára láti dantọ́ lọ́n fẹ́ kí n dà. Mo mú àyànmọ́ṣẹ́ o. Àmín. Gbogbo ẹni gbàdúrà láàárọ̀ yìí. Ẹgbọ́n èdè náà omi ọwọ́ rẹ kó parada. Agbára rẹ kó parada. Iṣẹ́ rẹ kó parada. Nàìjíríà kó parada. Ìlú Èkó kó parada. Wàrà àánú. Gbogbo ohun tó ti sọnù a máa dá padà. Àánú kó bò wá mọ́lẹ̀. Ìdájọ́ sí lọ. Ẹ lo Psalm 25 kẹfì gbàdúrà láàárọ̀ yìí o. Mo gba agbára láti dá ntọ́ lọ́n fẹ́ kí n dà. Gbogbo àga tí Olúwa fẹ́ kí n jókòó sí mo gba agbára láti jókòó síbẹ̀.
bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí Jésù Olúwa wa. rẹ̀dí tí a fi ń ṣe ogun tá à ń ṣe ni wípé ẹnìkan ń bẹ tí ó gbóhùn yìí tí Ọlọ́run yóò sì ra ìgbà rẹ̀ padà. ẹnìkan ń bẹ tí ó gbóhùn yìí tí ayé ní kó kú tí ó sì yè. ẹnìkan ń bẹ ní abẹ́ ohùn yìí tí ó gbọ́ tí ayé láìsàn ní ọ̀pá tí Ọlọ́run ó sì mú kúrò ní abẹ́ àìsàn. àìmọye tí ó gbọ́ tó yẹ pé bí ayé tí wọ́n ń gbé ń bí Ọlọ́run nínú wọ́n ń gbénú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni màá máa mú gbó mu sìgá mu gbogbo ẹ̀. àìmọye tí Ọlọ́run ti gbàlà tí wọ́n ń fèdè fọ̀ ní ìsìn tí wọ́n ti dọ̀mọ́ Ọlọ́run tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìnàjò sí ìjọba. ìdínú bí àfikóyán ìpàdé ike ní ó rí pé Ọlọ́run sì jẹ́ rẹ̀ wá ó ń fokùn kún okun wa. Ọlọ́run sì ń ṣe bẹ̀bẹ̀ àwọn ẹ̀rí tá à ń gbọ́ lọ́tún lọ́sì mélòó la fẹ́ kà. Ọlọ́run àánú aláìsàn dálára dídá ẹni tí ayé dè àǹtúlẹ̀ ẹni tí ilẹ̀kùn tì mọ́ ilẹ̀kùn ṣí. ẹjọ́ ẹjẹ́ àyìn Ọlọ́run àánú ẹ̀yìn Ọlọ́run àánú. ìwọ ló yẹ ìwọ ló yẹ olóyè ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ ìwọ ló yẹ ó ní ìwọ ló yẹ láti gba ògo adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ìwọ ló yẹ bàbá ìwọ ló yẹ bẹ́ẹ̀ni ìwọ ló yẹ láti gba ògo. ẹ̀sà a ní ọ̀gẹ̀dẹ̀ tí olóko àtò lè ń sọ wọn ní jẹ́ ògbó ẹni ọba ti yáwọ́ ni bí ọba ní tó bá dọ̀la ń bẹ ọ̀gẹ̀dẹ̀ ẹnìkan tún ti kò ní jẹ́ ọ̀dọ̀la ọwọ́ ọ̀rọ̀lẹ́ ní ọ̀wà ìdínú mọ́ jẹ́ kí wọ́n fi ayé rẹ̀ ṣe experiment in laboratory àwọn ayé ẹ̀mí kú òjijì wa as a spirit of premature death I'm telling you kò tí ọ̀dọ̀ Ọlọ́run wa ní ti Ọlọ́run ó lẹ́mìí gígùn ní sanya ó lẹ́mìí gígùn ló ń fún ní ti Ọlọ́run ó lò ó dàbí ọ̀pẹ ní Psalm 90 ó mọ bọ́ ọ̀pẹ gbogbogbò nínú gbó ó fi gbogbo igi tó kù lẹ́mìí ó ní ọjọ́ rẹ̀ yóò dàbí igi ọ̀pẹ nínú gbó. àwọn èèyàn ò sì mọ̀ wípé ohun tí ẹ bá dojú kọ ẹ lè borí rẹ̀ ohun tí wọ́n bá ní ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni téèyàn bá ṣiṣẹ́ lé lórí yóò ṣẹlẹ̀. mo sọ fún ọ lánàá wípé irinṣẹ́ àkọ́kọ́ tí òǹkùn fi ń gbé ikú òjijì wọnú ayé ènìyàn ní àìsàn alálọ́bọ̀. àìsàn míì gan ẹ̀ fura sí i ó sì fẹ́ mẹ́mú lọ bẹ́ẹ̀ bá sì múra yóò mẹ́mú lọ lágbára Ọlọ́run ìwọ ò ní rí ogun àìsàn mọ́. àmín Jésù. mo lò ní rí mọ́. àmín. èkejì tí òǹkùn ń lò láti fi gbé ikú àtọjọ́ wọnú ènìyàn òun ni wọ́n ń pè ní ìgbésẹ̀ ikú the step of death. 1 Samuel 23 ó ní ìgbésẹ̀ kan ló wà láàrin ikú àti iyì. there's a step of death. ìgbésẹ̀ ikú wa. ẹ̀ẹ́dà wa kan lọ́dún náà lágrík tẹ bá rántí. accident kan máa ń ṣẹlẹ̀ níbi agric yẹn tí tírélà ẹni tí tírélà ó jà láti orí òkè ìyá ń bẹ̀rù tí ó páàkì wọn ní gbogbo bus stop. lọ́dún tá à ń sọ èèyàn 60 ló páàkì lẹ́ẹ̀kan náà lọ sí ọ̀run ni. ẹ̀ẹ́dà wa sì wà ń bus stop. ẹ̀mí Olúwa kan sọ fún mi tó dúró sí ń wá mọ́tò pé ó ní kó gbé ìgbésẹ̀ síwájú báwọn ó sì gbé ìgbésẹ̀ síwájú kò tí ì bọ̀ síwájú tán ní tírélà ń páàkì òye àwọn èèyàn kúrò níwájú ẹ̀ bá. ìṣiṣẹ́ kan ní ń bẹ láàrin ikú àti ìyè 1 Samuel 23 ẹ rí i pé ìgbà mi wà èèyàn fẹ́ wọ bí kẹ̀yà tún jáde. ìgbésẹ̀ kan ní ń bẹ láàrin ikú àti ìyè ọmọ mi kan ọjọ́ ta ń bẹ̀rù lówó agbàdúrà tẹ̀lé mi lọ́sọ̀ àwọn kan fẹ́ travel òṣùwọ̀n kan gbàdúrà ló bá gbàdúrà hùn ó dé ọjọ́ ta mọ́tò ti kún lẹ́mí Olúwa ní kó bọ́lẹ̀ bó ti lóun fẹ́ bọ́lẹ̀ báyìí àwọn èèyàn fẹ́ jí fóònù kò rí fóònù yọ kò tiẹ̀ dá wọn lóhùn ló bọ́lẹ̀ nígbà tí ó wọ mọ́tò tí ó tẹ̀lé Oǹdó ló lọ ọ̀rẹ́ ló ti bá wọn tí gbogbo wọn ti kú sọ́nà mọ́tò tó yẹ kó wọn tẹ̀ kú. ìṣiṣẹ́ kan ní ń bẹ láàrin ikú àti ìyè ó ò ní gbé ti kú àmín Jésù. ọmọ rẹ ò ní gbé ti kú àmín Jésù. ohun Olúwa ni ọmọ rẹ ò ní gbé ti kú pariwo pé mo gba òróró láti gbé ìgbésẹ̀ yìí Ọlọ́run àánú tọ́ ìṣiṣẹ́ mi má jẹ́ ń gbé ìgbésẹ̀ ikú ìṣiṣẹ́ ikú tó yẹ kí ọmọ mi ó gbé ẹ̀mí mímọ́ dádúró má jẹ́ ó gbé mo gba orí ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ yìí ìṣiṣẹ́ ikú èmi àtọmọ a ò ní gbé Ọlọ́run àánú má jẹ́ àgbé ìṣiṣẹ́ ikú èmi ò mọ̀ ní gbé ọmọ mi ò ní gbé nípa májẹ̀mú àánú ìṣiṣẹ́ ìyè ni mo gbé ìṣiṣẹ́ ìyè àmín mo gbàdúrà fẹ́ nìkan tí a jọ pàdé lóòrọ̀ ìṣiṣẹ́ ikú tó yẹ kó o gbé lọ́sẹ̀ ẹ̀mí mò ní jẹ́ o gbé ó di májẹ̀mú o èmi àti ẹ tá a pàdé láàárọ̀ ẹ̀ ìgbésẹ̀ tí a ó gbé tí ẹkún sọnù lé wa èmi àti ẹ ò ní gbé ìrìn àjò tá a máa lọ ẹ̀sà bí 9/11 ṣe burú tó ní Amẹ́ríkà àwọn kan ó kù díẹ̀ kí wọ́n débẹ̀ kankan ṣẹlẹ̀ wọn àdé wọnú ọ́fíìsì yẹn ìmí bàtẹ́ kan bàjẹ́ ìmí kankan ṣẹlẹ̀
kò dẹ̀ gbé ìgbésẹ̀ yẹn wọlé. ìgbésẹ̀ kan ẹ pariwo ẹ̀mí mímọ́ ṣàánú mi má jẹ́ n gbé ìgbésẹ̀ wọnú ikú èmi ò ní gbé ìgbésẹ̀ wọnú iná inú páńpẹ́ tí wọ́n dẹ́lẹ̀ fún mi èmi àtàwọn ọmọ mi a ò ní gbé ìgbésẹ̀ ìwọ bẹ̀ inú ìjì la ó gbé ìgbésẹ̀ wọ inú ògo la ó gbé ìgbésẹ̀ wọ inú ọlá la ó gbé ìgbésẹ̀ wọ inú oríire la ó gbé ìgbésẹ̀ wọ ìwọ fa àìsàn padà sọ́dọ̀ ẹni tó ti wá oró àìsàn nínú àgọ́ ara mi irúgbìn àìsàn nínú omi ara àti ẹ̀jẹ̀ mi báyìí náà jáde èmi ó gbádùn ọjọ́ ayé mi nínú ìrọ̀rùn mo kọ́ àkéte ilé ìwòsàn mo kọ́ kẹ̀kẹ́ àìsàn mo kọ́ ibùsùn nílé ìwòsàn èmi kọ́ yàrá àwọn èrò ìwòsàn mo kọ́ ọkọ̀ gbókùgbókù oúnjẹ mi jẹ́ ìbùkún omi mi jẹ́ ìbùkún mo kọ́ májèlé ojú oorun mo kọ́ májèlé ojú ayé látòní lọ ẹ̀mí máa ń ṣe ìtọ́jú mi àlàáfíà mi ò ní ṣí lọ èmi ò ní pàdánù lílo ara mi mi ò ní pàdánù lílo ọwọ́ mi mi ò ní pàdánù lílo ohùn mi èmi ò ní pàdánù àgọ́ ara mi kankan mo gba àgọ́ ara tí a fi òróró yàn àwọn ọmọ mi gba àgọ́ ara tí a fi òróró yàn àlàáfíà mi pọ̀ sí o àlàáfíà àwọn ọmọ mi pọ̀ sí agbára mi bọ̀ sípò okun mi bọ̀ sípò èmi ò ní pàdánù ohunkóhun èmi ò ní náwó mi lórí àìsàn mi ò ní ta nǹkan ní mi láti fi wo àìsàn a ò ní rù mí káàkiri ọ̀fà àìsàn jáde ẹ̀mí àìsàn fi àgọ́ ara mi sílẹ̀ ara mi di pípé àmín mo gbàdúrà gbogbo àǹjọ̀nú àìsàn tí ń rìn káàkiri ìgboro wa gbọ́ ọ̀rọ̀ Olúwa ṣílá bẹ́ẹ̀ lolúwa.